Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tá a bí sílẹ̀ kóòtù òjíire. Ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè kan tó ṣe pàtàkì ní ọwọ́ wa ni. Ẹ dákun fẹ́ kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí láti lè jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí ó tún jẹ́ ọmọ kóòtù òjíire ẹgbẹ́ wa tí wọ́n bá bárù nǹkan ìpàdé. Tẹ́ ẹ bá wo kíní ọwọ́ mi dáadáa ẹ rí i pé àgbàdo ni, ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí i pé àgbàdo ó yàtọ̀ sí àwọn àgbàdo yòókù. Ó yàtọ̀ sí àwọn àgbàdo yòókù, kìí ṣe funfun, kìí ṣe sólò. Kí ló fà á tó fi rí báyìí? Kí ni díẹ̀ tó fi rí báyìí? Kí ni tó ń fi dá yàtọ̀ tó fi jẹ́ pé àwọ̀ ẹ̀jẹ̀ ló mú wá? Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ là wá lọ́yẹ̀ lórí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá. Kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo